ètò yìí ṣì ń tẹ̀síwájú torí pé mo ti ṣetán báyìí láti gbé àlejò mi wọlé pẹ̀lú ijó àti ìlù tó dọ́ṣọ̀. Olórin ni wọ́n, òṣèré orí ìtàgé ni wọ́n, òṣèré orí ìtàgé ni bàbá tó bí wọn lọ́mọ. Ẹni tó jẹ́ yẹn gangan, ẹni tá à ń gbé ìyàwó bọ̀ wá bá. Ẹ wọ́n lè má jẹ́ garàn. Wọ́n nílò ìgbé mi sókè. Orin wo ni mo kọ fún wọn torí àlejò mi? Oya Gaskia, Oromijasope. Gaskia, Oromijasope. Gaskia, Oromijasope. Gaskia, Oromijasope. Bola Oyinadejobi. All right. Ọmọ bàbá Oyinadejobi rèé. Òṣèré orí ìtàgé. Olórin akọrin bí ẹni láyìn o. Àní Gaskia, Oromijasope. Gaskia, Oromijasope. Bola Gaskia, Oromijasope. Gaskia, Oromijasope. Ṣẹ́run tó bá ní lórí ọwọ́ yẹn. Orí ètò bàbá ètò lẹ ti máa gbọ́. Ọmọ Oyinadejobi. Ọmọ Oyinadejobi yẹn ni. Láti Òṣogbo Òròkì. Òṣogbo Òròkì. Pàtó ní Bọ́lá Róní tèmi. Ọmọ Oyinadejobi. Àti gbọ́dọ̀ tí wọ́n bá lọ ó bọ̀ wálé. Òde tí wọ́n bá lọ ó bọ̀ wálé. Òde tí wọ́n bá lọ ó bọ̀ Bọ́lá Oyin. Òde tí wọ́n bá lọ ó bọ̀ wálé. Ẹyẹ ò lè fò kó forí sàpáta o. Ẹyẹ ò lè fò kó forí sọ̀rọ̀ kó o. Bọ́lá òde tí wọ́n bá lọ ó bọ̀ wálé. Bóyá sẹ́lẹ̀. Tẹ́ ẹ bá ti rọ́wọ́ ijó, tẹ́ ẹ rọ́wọ́ ìlù, tẹ́ ẹ rí bí wọ́n ti gbé ọwọ́ ijó. Ẹ̀yin bàbá pupa, ọmọ tó jọ bàbá ẹ̀ bí ìmúmu, ó forin jọ bàbá, ó fi ijó jọ bàbá. Kọ́nà ọba kó dẹlẹ̀ fún èèyàn rẹ̀. Bola Oyinadejobi, Mr. Gaskia, Oromijasope. Ẹ káàbọ̀. Ẹ bá mi fi kalẹ̀ sí. Ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. Ẹ ṣé àdúpẹ́ ibi àwọn gangan la dé yìí. Àlejò mi lónìí ni Bola Oyinadejobi. Bola Oyinadejobi. Ọmọ ìlú mọ̀ọ́ká òṣèré orí ìtàgé àti bàbá olórin ni tí wọ́n kú bí ọdún 15 sẹ́yìn. Àbí ṣé mo parọ́? Tí n bá ṣe ìrántí dáadáa. Bàbá tó ṣe Kótó àṣìpa Èkúrọ́ ọlọ́jà Orogún Adédìgbà àti Kúyẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Ọmọ bíbí inú wọn ni mo gbà lálejò lórí ètò bàbá ètò lónìí. Bola Oyinadejobi, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ kúlé. Ṣé rí irin tá a máa rìn lónìí ò ní jìnnà pọ̀ torí pé a ní àwọn ibì kan tá a jọ máa yà. Ṣé ẹ ṣetán pẹ̀lú? Tó bá ti yá eégún ó ti yọ́rẹ̀. Tó bá ti yá eégún ó ti yọ́rẹ̀. Táwa légún nìrìn àti. Ilé gún èmi lọ́rẹ̀. Ṣé torí pé mo dé fìlà máa wo bẹ̀? Iṣẹ́ Ṣẹ́gun Lovelace ni. Ló ti wá ẹ wá sọ mí di eégún, ẹ̀yin wá lọ́rẹ̀. Ẹ pé òwe ni. Mo lọ́wọ́ tá wà yìí ẹ̀yin ní eégún èmi lọ́rẹ̀. Tẹ́ bá ló ti yá ó ti yé mi náà. Ó pè mí kẹ́yìn ó jẹ́ eégún. Náà ó pè mí kẹ́yìn jẹ́ eégún kí mi jẹ́ ọ̀rẹ́. Ẹ̀yin ló yẹ ó jẹ́ eégún. Ara ẹ pé ọ̀rẹ́ máa bí tẹ́ bá fi ọ̀rẹ́ sí ló máa lọ. Ẹ bá kàbúrà yín ó máa bà yín náà ni. Ó dà kéyìn tẹ́ bá tún kàbúrà yín ó máa bà yín. Ẹ wọ́n mi kí àwọn ará ilé ní gbólóhùn kan jàre. Tó ẹ̀yin ènìyàn mi mo kí yín o, ẹ kú ilé, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú bóyá ọjọ́ ṣe rí. A dúpẹ́ fún bí ìlú wa ṣe ń lọ yìí torí pé ibi rere ló ń lọ. Bẹ́ẹ̀ni. Orúkọ tèmi ni Bola, ọmọ bíbí Oyinadejobi, bàbá Kótó àṣìpa, bàbá Orogún Adédìgbà. Bẹ́ẹ̀ni. Mo kí yín o, ẹ kú ilé. Mo mọ̀ pé báwọn náà ṣe ń gbóhùn yẹn tó bá ń wo ojú bàbá dáadáa, wọ́n ti máa wo súrà ara bàbá lára yín díẹ̀díẹ̀ torí pé ní báyìí ibi báyìí ló gbà kàn mí kò ṣe mú kò pàápàá. Ọmọ bíbí inú bàbá Oyinadejobi rè Bola. Èrònú tèmi gẹ́gẹ́ bí èròǹgbà tèmi ni wípé
tẹ́yìn bá tiẹ̀ wá fẹ́ yàn iṣẹ́ tí bàbá fi lẹ̀ ló yẹ kẹ́ ẹ yàn láàyò ṣùgbọ́n n tèmi rí ń gbòòrò tó fà tí mo fi gbé yín wá sórí ètò lónìí ní bí Gaskiya ọ̀rọ̀ mi já sọ pé ẹ bá mọ̀ ń wo orin yìí lórí Orísun tẹlifíṣàn dáadáa ojú ẹni tó ṣe é gangan ẹni tó kọ gangan rẹ̀ Bọ́lá ọmọ bàbá Oyinadejobi tí wọ́n dolóògbé bí ọdún 15 sẹ́yìn. Gaskiya ọ̀rọ̀ mi já sọ pé kí ni ìdí tí ẹ̀yin ò fi wá kúkú mú iṣẹ́ tíátà lókùnkúndùn tó fi jẹ́ pé orin lẹ́yìn ń bá ká? Ẹ ṣé mo dúpẹ́ atọ́kùn Atabatubu. Ọlọ́run bá ní jẹ́ bẹ́ẹ̀ kéde ṣe mi èmi kí ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe rí òwe Yorùbá kan sọ wípé a lè bímọ ní Ṣàngó kó mọ̀ wà màálù. Bẹ́ẹ̀ni ẹ pa mi ẹ ní pa yẹn. Ẹ tó ṣe bí òwe àwọn àgbàlagbà. Àwọn àgbà òwe ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin mo kàn dé fìlà ni máa wo mi. Ẹ ṣe rí ilé àti bí mi ilé eré ni. Ilé kílẹ̀ àti bí èmi. Mi mọ̀ pé wọ́n bí ilé ìjànà ṣùgbọ́n ilé àti bí èmi tó wáyé dẹ̀ mọ̀ ilé eré ni. Ẹ wọ́n dọ̀ ń jà rẹ̀ pé àwọn ọmọ bá jẹ́ ọmọ Ìjẹ̀ṣà ilé tí wọ́n ti bí àwa ilé eré ni lẹ́rọ̀. tó ṣe wá rí àti iṣẹ́ orin àti iṣẹ́ tíátà ibì kan làwọn méjì ti yà wá méjèèjì sì rè ni bàbá ń ṣe nígbà ayé wọn. Bàbá jẹ́ ìkọjá pé tó bá kan kọ story kan ṣe tíátà kan ṣe eré orí ìtàgé wọn wà ń bẹ̀. Bàbá ní kan kọ orin kan compose orin kan tẹ organ bàbá wà ń bẹ̀. Bàbá tún ń lu dùrù. Organist ni wọn. Ṣẹ́yìn náà ń lu dùrù díẹ̀díẹ̀. Pẹ̀lú níwọ̀nba. Ẹ̀ ń lu díẹ̀díẹ̀. Níwọ̀nba. Ẹ̀ ń lu abẹ́ ń tẹ̀. Tọrọ wọn kan wá bí níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Ó ní pé láyé ìgbà táwọn ń ṣe ike kó tó di pé àwọn ń ṣe àwo. Wọ́n ní pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ń tẹ dùrù ni wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ń lu dùrù ni. Ṣùgbọ́n ní ìsìn àwọn ń tẹ dùrù. Àwọn ń tẹ dùrù aláfọwọ́ tí ẹ fẹ́ tẹ. Níwọ̀nba. Mr. Popular ló sọ̀rọ̀ lọ́jọ́ ńlọ. Níwọ̀nba mo lè gbìyànjú. Mo ká ní pé tọ́rọ̀ bá di bí ìlú. Ẹ mọ̀ ń lùlù gan. Tẹ́ ẹ mọ̀ ń lu àwo. Mo lérò fẹ́ tìlù yẹn ju pé ká tẹ dùrù lọ. tó ní nínú ìlú yín lílù ìjẹ́ ti lu àwọ̀ yarí kẹ́ lu àwọ̀ bẹ́ẹ̀ káwọ̀ ya. Mi lè káyé ìgbà tí ìlú ti ya lọ́wọ́ mi. Tẹ́ ẹ ti lu àwọ̀. Káláwọ̀ ya káláwọ̀ kó. Káwọ̀ rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Káwọ̀ wá ya. Ẹ̀mọ̀ tá bá ti lù tó bá ti wọ́ra tán àti chọ́ọ̀chì ni wà torí ìtàgé bá ti wọ́ra tán. Ẹ tó máa ń lu ṣọ́ọ̀ṣì náà. Gbogbo ẹ̀ náà ni a máa ṣe gbé. Tá bá ti ń lu ìlú. Orí ìtàgé yẹn ó ṣẹ̀dá tó ń dárúkọ ìtàgé torí pé mi tí máa wà lórí amóhùnmáwòrán káwọn ẹ̀ máa wọ̀ wípé mò ń ṣe tíátà yóò sọ pé mi tí máa ṣe tíátà. Nǹkan tí mo kàn ń ṣe síta táwọn èèyàn ń rí ni iṣẹ́ orin tí mò ń ṣe. O lè mi mú dọ̀kúndùn pé iṣẹ́ tí mò ń ṣe rè iṣẹ́ orin. Mo mú yẹn nínú ara bàbá jáde. Ṣùgbọ́n ní ti tíátà mo máa ń ṣe stage presentation stage drama dáadáa. Mo dẹ̀ máa ń direct dáadáa. So mo wà nínú eré orí ìtàgé dáadáa ju ti sinimá lọ. Ṣùgbọ́n ogun báyìí ní sí a ṣe ń bọ̀ wá sí sinimá. À ń ṣe ráwájú náà ní àsìkò ló ti tó. Tẹ́yìn bá fọ́ọ̀sẹ̀ kò sẹ́ni tí ń ṣe yẹn ní ṣera yín. Bẹ́ẹ̀ à ń ṣera Ọlọ́run kọ́ wa láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ni. Ẹ tẹ̀lé akọni ká kọ́ parí education àti parí yẹn. Àwọn apárí tó ní sani ká tún máa kàn mọ́. Kó lè jọun kó lè jọra àwọn ọjà. Bẹ́ẹ̀ni. N ló sọ ọmọ bàbá Oyinadejobi di olórin tí ó tún ṣe tíátà orí ìtàgé tó tún wá ń bọ̀ ní ti sinimá báyìí. Agbára Ọlọ́run bá mọ nọ́mbà lé yín. Bẹ́ẹ̀ni ọmọ tí yín náà. Ó ti ẹ̀ gan láti mọ tèmi. Bẹ́ẹ̀ni. Ká gbà pé atorin àti iṣẹ́ yìí gbogbo ẹ̀ lẹ kó lára bàbá. Agbára Ọlọ́run lára bàbá. Láwọn àwọn ìrìn àjò yín nínú títorin kíkọ ṣé ẹ tiẹ̀ ti ṣe àwo rárá bẹ́ẹ̀ ti ṣe. Ọpẹ́ ni fún olókè ọ̀run nípa rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run àlàyé mo ti ṣe àwo bíi mélòó kan. Torí ẹyọ kan là máa ń rí lórí amóhùnmáwòrán ìyẹn náà ni Gaskiya ṣẹ́kọ̀ọ́ fún wa lórí ètò lónìí. Pẹ̀lú ọ̀fẹ́ àmàkọ́ ẹ bá yin bíntì káwọn tí ń kọ́kọ́ gbàdọ̀ yín ká tó lórí ìtàgé. Mo ní pé Gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́. Gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́. Ó já sáyọ̀. Gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́. Gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́. Kí lọ̀rọ̀ rẹ já sí o? Gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́. Lórí ayé mi o. Gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́. Nínú ilé mi. Gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́. Nínú ayé wa. Gaskiya ọ̀rọ̀ wa já sọpẹ́. Ká sì mọ̀ bẹ́ẹ̀ náà. Ká sì mọ̀ bẹ́ẹ̀. So ẹ ti ṣe àwo yàtọ̀ sí Gaskiya tá a mọ̀ tó ẹ Gaskiya nìkan. Nínú àwo tí mo ṣe náà láti fa Gaskiya yọ. Kí ni àwọn yòókù wa ń ṣe nílé? Ike làwọn yòókù wọn ìṣàwò. Àwo náà ni
ó sì ń bọ̀ wá. kí ni à ń ṣe nílé. tẹ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ táwa báyìí gan ó ti kóra jọ ó dẹ̀ fẹ́ jáde pẹ̀lú ọwọ́ agbára ni. so àwọn kan ti wà ṣáájú gaskiya ó máa jẹ́ orin nínú àwo ẹlẹ́ẹ̀kẹta tí mo ṣe. ẹ ṣe bẹ́ẹ̀ ni gaskiya. ẹ jẹ́ n padà sẹ́yìn díẹ̀ torí àǹfààní àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ilé. àlejò mi lé agodo lónìí ni Bọ́lá ọmọ bíbí inú bàbá Oyinadejobi tí wọ́n jẹ́ gbajúgbajà òṣèré tíátà àti olórin nígbà ayé wọn tí wọ́n dágbére fáyé níbi ọdún bíi 15 sẹ́yìn. ọmọ wọn lálejò mi. àwọn náà ń kọrin wọn làwọn mú lára bàbá orin àti eré orí ìtàgé ní ṣíṣe. mo fẹ́ kí a padà sẹ́yìn díẹ̀ torí púpọ̀ àwọn èèyàn wọn ò mọ bàbá ọ̀pọ̀lọpọ̀ sì mọ bàbá. àwọn bá ń sọ ìlú wo gangan láti bí yín, àwọn iléèwé wo lẹ lọ, jẹ́ kó jẹ́ ìwúrí fún gbogbo àwọn tẹ́ ẹ jọ jáde àtàwọn tó jẹ́ bí olùkọ́ yín nígbà yẹn lọ́hùn kálẹ̀ mọ̀ pé àwọn èèyàn gan lélẹ̀ lórí ètò bàbá ètò. a bí mi ní ìlú Òṣogbo ní ti ṣe ìlú bàbá Òṣogbo Òrùkí nípínlẹ̀ Ọ̀ṣun. ẹgbẹ́ ìlú ya olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. abẹ́rẹ́ ẹgbẹ́ ìlú wa ṣáà yóò ní ṣàtìyà. àbí o mo lọ sí ní Òṣogbo láti bí mi nílé olúwawo ọba. Olúwawo tí torí ìdílé ọba ni wá. ọba lọ́la lẹ́yìn náà. ẹ lágbára Ọlọ́run. wàá dé fìlà kí ló dé. ibi tí mo gbà wá ni bí mo ṣe gbọ́ ìpè pé kí n máa bọ̀ wá síbí iṣẹ́ ọba dẹ̀dẹ̀ kò ṣeé kọ̀. àpèyìn wá ni. kò ṣeé kọ̀ tí wọ́n á ní kéèyàn tó lọ sílé kí n lọ túnra mú kí n tó wá síbi ọjọ́ á lọ mo lè má bàá ètò yìí mọ́ mo yẹ kí n máa bọ̀ láti Èkìtì lọ́nà mo ti ń bọ̀. oyè gbogbo wa. Lóṣogbo láti bí mo sẹ́lẹ̀ kan ilé olúwawo ọba mo lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Lóṣogbo náà akọ̀wé ni pé CAC gbódò fún bẹ́ẹ̀ ni Lóṣogbo àti mo kúrò ńbẹ̀ mo bọ́ sí Fákúnlé Comprehensive High School Lóṣogbo náà jẹ́ pé ó ṣe láàánú pé wọ́n ti bá wa wo dànù wọ́n ti fi kọ́ Shoprite nísìn ẹ rí i pé ìyẹn ọjọ́ tí mo kọjá bẹ́ẹ̀ ó dùn mí gan-an ká fọ̀rọ̀ lẹ̀ nígbà tí mo kúrò ńbẹ̀ change ni nígbà tá wá ẹ jẹ́ ká fi sílẹ̀ náà láti ilé ìwé Fákúnlé bẹ̀rẹ̀ mo ti JS1 to JS3 mo wá lọ sí Iléṣà Grammar School mo ṣe SS1. ẹsẹ̀ lọ́lú ni gbogbo àwọn olùdẹ̀ ń da ọkọ̀ látàrọ̀ tẹ́ ẹ̀ tí wà lè ṣàtánù ọ̀ ní wá ní ọ̀ tí lọ́lú kankan. sẹ́rí àwọn ìlú kan wà dẹ́ pé ẹni tí ó bá ti gbàgbẹ́ kọjá á ṣe díẹ̀ Òṣogbo àti Iléṣà. Ọlọ́run yọ ẹgbọ́n àyín tèmi nílẹ̀ tí àwọn àti ìgbà Iléṣà. mo lè tọ́ka sáwọn èèyàn níta àwọn tó ń pẹ́ àwọn ẹgẹ́ bíi olórí báyìí níta jẹ́ pé wọ́n gba Òṣogbo kọjá dáadáa. Iléṣà ṣe mo ṣùgbọ́n àti Iléṣà wọ́n wáyà lóṣogbo tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n ìgbàlá wọn náà wà. so mo lọ sí Iléṣà Grammar School mo tó parí senior school mi nígbà tí mo dẹ̀ kúrò ńbẹ̀ mo lọ sí Federal Polytechnic Ẹdẹ bẹ́ẹ̀ mo ti lọ study computer science nígbà tí mo dẹ̀ kúrò ńbẹ̀ náà mo wá sí fẹ̀ OAU mo ṣe course kan náà ní OAU nígbà díẹ̀ náà nígbà tí mo dẹ̀ parí ńbẹ̀ yẹn mo wá sí iṣẹ́ gbé mi wá sí Ìbàdàn mo tún ṣe díẹ̀ náà ní Olúyẹ̀lé mo ṣe díẹ̀ náà ní Ìbàdàn àti yá àtàkà tún tẹ̀síwájú mo ti ṣe bára mi ní ìlú Èkó níbí tí mo ṣe ti Èkó ni mo wá fi ṣe ibùgbé tí mo wá jẹ́ kó sí báyìí. ẹ lo oògùn gan o kéèyàn wà ní ìlú Ìbàdàn ní Olúyọ̀lé kọ́kàn ṣàdé bára ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lẹ́gbẹ́dẹ́ kan ẹ má pààrọ̀ ẹ má pa irọ́. ọ̀fẹ́ kan gbédè kò iṣẹ́ ajé ló sọ wọn bí òkò ni. ẹ̀yin lẹlẹ bára yín ẹlẹkẹta dé bára yín lé. iṣẹ́ ajé ló gé mi kúrò nílùú Òṣogbo tó gé mi dé Ìbàdàn ló gé mi dé Ìbàdàn tó gé mi dé Èkó Ìbàdàn sọ kí wọ́n gé mi kúrò lẹ́kọ̀ọ́ báyìí nísìnyí ó tún gbé wọn lọ sí ibi tó tún ga ju Èkó lọ náà ni. tó tún ga ju Èkó lọ ṣé ìlú kan wà tó ga ju Ìwòye lọ. ẹni tó bá wà lókè pátápátá gan ibìkan tó tún ga ju òkè lọ wọ́n ní òkè ga ju òkè Ọlọ́run mi ga jù wọ́n lọ òkè ga ju òkè. ẹ fi lù sọ. ẹnu ni mi kò sí lù dandandan dindan dindindindan dindandan dindandandan. ndẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ ìbéèrè tí ndẹ̀ndẹ̀ndẹ̀ndẹ̀ ẹ sọ náà lẹ́ẹ̀kan pé ìlú fẹ́ jẹ yín lọ́wọ́ ju bẹ́ẹ̀ ni mo ti gbé ẹ ṣe dẹ̀dẹ̀ ẹ ṣe dẹ̀dẹ̀ 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 ọlọ́ọ̀bá ẹnu iná dẹ̀dẹ̀. ẹ ti sọ bẹ́ẹ̀ náà.
Bọ́lá ọmọ bàbá Oyinadejobi rèé tá a jọ ń kọ̀rọ̀ sọ lórí ètò bàbá ètò lónìí ẹ kú kalẹ̀. Gẹ́gẹ́ bí tá à ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ mú orin àti iṣẹ́ tíátà bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá kò wòye kẹ́yìn ọmọ ṣe sinimá àgbéléwò ẹ ṣe mú orin lọ́kùnkúndùn. Ìjó ní orin tẹ bá bàbá ṣe papọ̀ ńgbà tí bàbá wà láyé tàbí nínú àwọn sinimá wọn tó jẹ́ gbajúgbajà tó lálẹ́ wò tá a mọ̀ dáadáa. Ẹ ṣe òfin tó dáhùn dé béèrè yín yẹn mi sọ pé kò wù mí kí n ṣe sinimá o ó ní àsìkò yẹn ni ò tí ì tó ṣùgbọ́n àsìkò tí ń tó bọ̀ báyìí àsìkò tí ń tó lágbára Ọlọ́run. Now nípa ti ìdáhùn sí ìbéèrè yín pé ṣé mo ṣe nú àwọn iṣẹ́ ti bàbá mi ò ṣe iṣẹ́ nú iṣẹ́ bàbá pé káyé wò mí lójú sinimá bó sọ́lẹ̀ kan ṣùgbọ́n mo bá wọn ṣe àwọn kankan bíi mo bá wọn ṣe soundtrack fíìmù wọn irú orin kúyẹ̀ sinimá kúyẹ̀ èmi ni mo ṣe gbogbo soundtrack tó wà ní kúyẹ̀. Fẹ́yìn tẹ́ wo sinimá kúyẹ̀ dáadáa máa kọ́kọ́ dé òkè lọ́hùn tí n bá padà dé àlejò mi Bọ́lá ọmọ bàbá Oyinadejobi wọ́n á kọ nínú orin tí wọ́n kọ sínú sinimá kúyẹ̀ tí wọ́n mẹ́nu bà wẹ́rẹ́ tí n bá padà dé àti mi àtẹlẹjọ mi lájọ ń padà bọ̀ mo ń bọ̀ mi ò tíì dé.